Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní orí ìjọba tí ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí fake, ayédèrú. Ẹ̀rí tó bá pè nǹkan ní ayédèrú, fake, kò kí ń ṣe aṣọ tá à ń wọ̀, bàtà tá à ń wọ̀. Ìṣesí èèyàn gan fake wà. Nínú orin Saheed Òṣùpá kan, ó sọ pé oríṣi èèyàn ló wà bí oríṣiríṣi aṣọ. Like tó bá tún pàdé àwọn èèyàn míì ní life ẹ, wàá tún rò pé ṣé irú àwọn èèyàn báyìí wà. Ok, ìtẹ̀síwájú lórí fake, ayédèrú. Ṣé o mọ̀ pé ayédèrú ó ti wá sọ di iṣẹ́ nípasẹ̀ ayélujára? Ọlọ́gbọ́n o, olóye o, ẹ máa tẹ̀lé mi ká lọ. Ayélujára, ayédèrú, ṣé ipò jọra wọn? Àwọn èèyàn míì wà, wọ́n máa bọ́ sórí ayélujára. Ibi tó bá ti mú ẹnẹ sí, ibi tó bá ti ń ṣe nǹkan ńláńláńláńláńláńláńlá nìkan ló máa ń post sórí ayélujára. Ayédèrú dẹ̀ ni. Tó dẹ̀ pé ibi tó ń lọ yìí, bóyá ó ní kó lọ ṣe cleaner bẹ́ẹ̀ ni o, bóyá ó ní kó bóun gbé dání ni o. Your real life, your nature, you will never, you don't want anybody to know. O lọ sí island, o wà ní hotel bí hotel 500,000, 100,000, o ya fọ́tò ń bẹ̀. Ọtí, ìwọ kọ́ ló ra ọtí, èèyàn kan ló mú ẹ lọ síbẹ̀. Ọtí 3 million naira tí ìwà àtàwọn ọ̀rẹ́ bóyá ẹjọ́ dáwó ra ni o, bóyá ẹnìkan ló ra, o yà sórí fóònù ẹ, o post ẹ sórí social media. Nǹkan márùn-ún máa ṣẹlẹ̀. Ọkùnrin ní ẹ o, obìnrin ní ẹ o, ó wá ní almost 4,000 àbí 4 million view. Kìíní yẹn sì máa ṣe, ó sì máa ṣe mí o, ẹ jọ̀ọ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Nígbà tó post irú nǹkan bẹ́ẹ̀ yẹn, tí dádì ẹ, mọ́mí ẹ, ẹ̀gbọ́n àbí ẹbí ẹ kọ́kọ́ bá wà lórí social media, àfi tó bá yẹ pé o jẹ́ ọ̀dájú ọmọ, lọ́ máa rí nǹkan bẹ́ẹ̀ yẹn pé ẹ wo ibi tí Rasheed ti ń ṣe fàájì. Ẹni tó bá mọ̀ ń pa, tó bá wà socialize àbí ó ti, ó máa ń pẹ́ nǹkan tẹ́ni mú yìí, ó worth 1 million. Kẹ́ni tó lè máa mú kan 1 million, òun kan máa worth 3 million. O dẹ̀ worth 100,000. Ọtí 1 million tó ń mu yẹn, àwọn èèyàn kan ló rà, ìwọ ló yà ń fọ́tò. Ẹni yẹn gan ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ wọn ni máa fi lò ẹ́ mọ́. Nǹkan tí o bá ti ní, o ò lè fún èèyàn o. Anything tó bá ti ṣe, tó bá ṣe ayédèrú, tó bá yẹ pé ọkọ àtìyàwó náà lè fẹ́ra yín tú ayédèrú, o ò lè tajà, tó bá tajà ìpè o máa gbowó òkúta. Ta ló ń gbọ́ mi? Tí ok, bóyá wà ní sìn yìí, ó ní ọ̀rẹ́, èmi àti ẹ ti ra ti pẹ́ over 5 years, 10 years, a kàn ń gúrò ara wa ní ìjọ́ ta máa pàdé. O wá jókòó, o mú fóònù ńlá dání, o wọṣọ tó da, o lo pef tó da, mo ní kọ́kọ́ mọ́tò lọ́wọ́ ẹ, bóyá ọkọ lo ní mọ́tò, o bẹ̀rẹ̀ sí ń gá sí iwájú mi. Tèmi dẹ̀ tún wò pé ó dà pé ọ̀bọ̀ ẹ̀ ti lówó jù mí lọ, bọ̀bọ̀ ẹ̀ ti ní kíní kan. Bá ṣe ibi tèmi wà, èmi mú fẹnu já. Ibi tèmi wà, èmi mú beer. Ibi tèmi wà, èmi mú energy drink. Ibi tèmi wà, èmi mú nǹkan tí ìwọ mú nǹkan 50,000, 70,000 lẹ́ẹ̀kan náà. Mo ojú tí mo máa fi wẹ̀, in fact kó jẹ́ pé mo ní business tó lè fún ẹ ní 30,000, mi ò ní fi lù ẹ́ torí o ti lo fake life, o ti lo ayédèrú fún mi. Let me tell you something. Mo sọ fún ẹ pé tó bá dé pé ìyàwó ilé ẹ náà bó ṣe fẹ́ ìyàwó ilé ẹ náà, continuity, nǹkan tí ò bá ti ní bẹ̀rẹ̀, nǹkan tí ò bá ti ní parí má bẹ̀rẹ̀. Ayédèrú ó pín sọ́nà púpọ̀. Ayédèrú ó wà pé tíwà tí obìnrin bá jọ ń bára yín dọ̀rẹ́, tẹ́jọ́ ń bára yín dọ̀rẹ́, tó bá ti mọ̀ pé ọmọbìnrin ti bí yẹn ó like ìbásùn jù, ìwọ máa lo drugs, ìwọ máa lè gbògbé olóró, tó bá ti mu jẹ̀dí, tó bá ti mọ̀ pẹ́yìn, tó bá ti mu jẹ́ kó samba, tó bá ti mu jẹ́ kó mọ̀, o ò lè bá obìnrin sùn. O wá ń bọ́ ọmọ yẹn sùn. Ọmọ yẹn bóyá ẹ̀mẹ́ta ni, ẹ̀mẹ́rin ni, ẹ̀márùn ni, tẹ bá padà end up tẹ fi fúnra yín lóyún tó di ìyàwó ilé ẹ̀. Tí o bá ti lè continue bó ṣe bẹ̀rẹ̀ ẹ̀ mọ́, obìnrin yẹn máa wò ta. Don't tell me no, I will not take that from you. Nǹkan tí o bá ti ní, tó bá yẹ pé iye tó fẹ́ ẹni yìí ẹjọ́ bẹ̀rẹ̀ sí bára yín dọ̀rẹ́, tó bá jẹ́ pé o lè má, tó bá ní agbára tó kérfí, tó kátó, tó bá ti bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, in fact tipátipá kan ló mọ́ máa fi ń gba ẹ̀mẹ́rin lọ́wọ́ ẹ. Ó yẹ àwọn ẹnìkan wà wọn ò mọ̀ kọ̀, àwọn ẹnìkan wà ẹlẹ́dẹ̀ẹ́ pé ta ló mọ̀ nǹkan tí mo sọ. So tó bá ti notice irú èèyàn bẹ́ẹ̀ yẹn, tó jẹ́ pé ẹ̀mẹ́rin, ẹ̀márùn kò ń tó, ó wá end up láti lọ fẹ́ sílé. Ara tẹ̀tẹ̀ ń wò yìí, ó máa ń rẹ ara.
ìwọ kedere ẹni tó fẹ́ yẹn ó sì wà ń gbòòrò ó sì jọmjọm ó wá ń ṣe ẹyọ kan ó ń ṣe méjì tipa tó bá lọ fi ṣe mẹ́ta so pé méjì tó kù tó bá fi kó márùn yẹn ó máa wá lọ síta because you guys started with fake ayédèrú ni tó bá tajà ìpẹ́ ó máa gbowó òkúta yes stop faking things nǹkan tí bí ṣe wà yìí nǹkan tí mi ò bá ti lè tó yẹ mi máa ń wọ àwọn obìnrin pé nǹkan tí ò bá ti lè fowó ẹ rà àti múnadé ẹ má bínú nǹkan tí ò bá ti lè fowó ẹ rà ó ti yẹ nǹkan tí ò bá ti lè fowó ẹ rà tó bá gbé ẹ jáde má gbà àtẹnu ló ń jẹ àtẹnu ọ̀kánjúà bí ṣe wà yìí mo kàn pé fàájì mú mi ṣe lóòótọ́ ọ̀rẹ́ mi ló ní kí wá ṣe fàájì tí bá débẹ̀ nǹkan tí èmi wò pé mo capable láti fowó mi rà òun ni máa rà mi ò lè tó pé bóyá tó pé mo yí pé owó wà lọ́wọ́ ẹ mo yí pé torí pé òun lo mọ́tò òun lo gbogbo nǹkan mo wá ní pé ẹnẹsí mo fẹ́ mu mi ò lè mọ ẹnẹsí torí tèmi ò bá ti lè fowó mi rà ẹnẹsí bíà ni máa ń fowó mi rà energy drinks ni máa ń fowó mi rà malt ni máa ń fowó mi rà ó ti yé tó bá yẹ pé malt mo ń fowó mi rà tí bá máa dé tí bá wẹ wálé mi ò ní sọ pé ọ̀fun ẹnẹsí ń gbẹ mí ọ̀fun bíà ń gbẹ mí kí ni kò ra bíà fún mi àfi tí bá bá ẹ tó mu bíà tó wá ní kó fún mi màá gbà mi ò lè dé ta ló ń gbọ́ mi ò lè wẹ́ wá sí kó wá ní alpha àpàdé mi kí ló máa mú kí wá ní ọmọ yẹn kó fún mi ní syrup yẹn kó fún mi lẹ́nu sí yẹn kó fún mi ní mú no èmi náà lè fowó mi ra èmi ò lè ra ẹni à o torí owó tó wà lápò mi kò tó owó ẹnẹsí owó tó wà lápò mi wo bíà ní case tó bá yẹ pé bíà yẹn kan ló rà fún mi tó dẹ̀ ṣe wù mí mu màá ra méjì sí fúnra mi mo tún lè máa padà tó pé so stop using fake life ẹlòmíì wà lẹ pé tó ti fi ẹnu kọ ẹnẹsí gbẹ̀yìn báyìí ó ti pẹ́ ó máa wá mú ìgò ẹ̀ àwa mú a máa fi ya fọ́tò ìgbà tó bá ń sọ́fà ò ní mọ̀ like do you know ọmọ adúrò ojú tó máa wù ẹ́ ẹ̀bùn tó tó fọ́nì tí ẹ̀yin people yìí tẹ́ ẹ̀ understand bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣe wà yìí fídíò tí mo ṣe yìí tí bá post fídíò yẹn tán ẹlòmíì ojú tó máa fi wo fídíò mi àti brain yẹn ó máa yàtọ̀ sí bí ìwọ tó ń wo iṣẹ́ ń wo ẹlẹ́mìí àgbà kí ni bọ̀bọ̀ yìí ń sọ jọ kí ló ń sọ etí ẹ̀ number one kò ní brain secondly kò understand èdè tí mò ń sọ yìí kò dẹ̀ understand life kò understand nature èmi go understand life but ìwọ̀nba bí ṣe understand what I can't afford for myself mi ò lè sọ pé kéèyàn kan rà fún mi kí nìyẹn ti wá rampart nípa àwọn obìnrin wa báyìí nǹkan tí bàbá àti ìyá ò lè pa kìkì ṣe fún ẹ wà á ní pé ẹni tó fẹ́ fẹ́ ni kò ṣe fún ẹ lóòótọ́ ẹni tó fẹ́ fẹ́ náà tó fẹ́ ṣe fún ẹ torí pé òun fẹ́ gain àtẹ òun fẹ́ ó máa wá fi tìpátìkú kó máa fi ṣe fún ẹ tó bá padà fẹ́ ráyé sílé kò ní lè continue yẹn marriage yóò wà ní last relationship máa break up ó máa break down ó máa fall ó máa dismantle torí pé irọ́ lẹ fi bẹ̀rẹ̀ irọ́ lẹ fi pín ìlú ẹ̀ mo máa sọ ní program mi ọjà tá a bá fi rọ́pò ilé ẹ̀ ọjà túká ní tàgbẹ́ ẹ̀ máa jà túká ní stop using a fake life what you can't afford àsìkò tá a wà yìí sí yìí àtìkọ́ tẹ́ pé owó kọ́múlé látà ló lọ fi ra mọ́tò àtìkọ́ tẹ́ pé tó lo mọ́tò tó lọ ra mọ́tò àtìkọ́ tẹ́ pé o kàn ń lo mọ́tò ní ọ̀rọ̀ epo fún ẹni àsìkò tá a wà yìí bóyá wàá owó tó yẹ kó fi jẹun wàá fi epo sí mọ́tò ni o àbí owó tó yẹ kó fi jẹun tó yẹ kó fi sọ lánàá ọdún ẹ torí tí ò bá tó márùn má bàa pèrè mẹ́wàá àwọn kan wà láìfù yìí tẹ́ pé máa kó kì í fi cash fund bí èmi ṣe kàkún wọn kì í fi ìyàwó ní cash fund wọn kì í fi mọ́tò cash fund wọn kì í fi ilé cash fund you know why tó bá lọ ra mọ́tò anything can happen tó bá lọ lé ní báyìí sí tí mọ́tò ẹ bá knock ṣó lówó tó máa fi ra half engine àbí iṣẹ́ tó ṣe tó fi ra mọ́tò yẹn ṣé òbí àṣẹ yẹn máa lọ continuity ni ṣó tí ní nǹkan tó lè máa mú wọ́tí máa lè tó lè máa tún mọ́tò yẹn ṣe ìyẹn number one number two ìyàwó tó fẹ́ sílé kí ni bàbá ìbejì ẹ̀ ń dìde gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ ti fẹ́yàwó gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ ti bímọ ìwọ náà fẹ́ fílà mọ́ ọmọ tó ṣe kí ni ó lọ fẹ́ sílé ṣó lè maintain yẹn nǹkan tó entice ọmọ yẹn tọmọ yẹn fi fẹ́ ṣó lè continue yẹn bóyá ta ló plan fún regime tàwa yìí ta ló plan fásitì tàwa yìí ṣó lè continue nǹkan tó ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ lé àsìkò tó fẹ́ yàwó ẹ̀ gbogbo nǹkan nǹkan tí wọ́n tó báyìí àárọ̀ kí ló pẹ́ ọjọ́ Friday wàá gbé lọ sí club ọjọ́ Monday Mr Biggs ọjọ́ kìíní kan sensation bó ṣe ń fún ní toiletry allowance ló ń fún ní undis allowance ló ń fún pé ṣó lè continue báyìí ó wàá fún mọ́ ó wàá sọ fún pé ya kó má bínú nǹkan tó lè bẹ̀rẹ̀
nǹkan tó lè parí ló ti bẹ̀rẹ̀ yẹn ọmọ abẹ́ mú nǹkan lẹ̀ tí ọmọ yẹn bá wá jẹ́ ọmọ tó ní ọgbọ́n tó láròjinlẹ̀ tó bí léere ó máa adapt pẹ̀lú ẹ o torí àwọn ọmọ kan wà Yorùbá tó ní pé ẹyẹ ilé òkè bónílé jẹ bónílé mu kó dọjọ́ kúkú yẹrẹ lóòótọ́ ni òwe àgbà ni òótọ́ dẹ̀ tún ni àwọn ẹnìkan wà dé pé wọ́n ní foresight wọ́n ní foresight pé ó kọ̀ rí báyìí ló máa dà ṣe bọ́kọ̀ yìí náà ló ti ń ṣe fún mi láti bẹ̀rẹ̀ ṣe báyìí jọ bẹ̀rẹ̀ kan lílé òun ló ti ń ra ti bí òun ló ti ń ra tàwo fún mi ẹ̀nà ó yá á dẹ̀ máa bẹ adapt àwọn kan wà pé ìgídá ẹyẹ fò ókè ó ti ra mọ́tò fún tẹ́lẹ̀ ó gba mọ́tò oúnjẹ ó ta mọ́tò ẹ̀yìn méjì ó gbà lọ́wọ́ ẹ̀ kò lo mọ́tò mọ́ àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ every Friday ó máa ń gbé lọ club ó gbé lọ mọ́ àwọn ẹ̀ ṣe ń lọ club kó ń ṣógbómi ló máa adapt ẹ̀ ó máa bẹ́sẹ̀ ẹ̀rìn mo ń sọ fún yín pé kò kí ń ṣe gbogbo ọkùnrin àtobìnrin tẹ́ẹ̀rín tó ń gbé bí ọkọ àtìyàwó àwọn ẹlòmíín wà àsìkè jim tàwa ó ti bà gbáréjì wọn jẹ́ ọkọ̀ jọ ń sùn lábẹ́ òrùlé kan náà ní wọn ṣọkọ àtìyàwó mọ́ rárá yes ẹ̀kọ́ máa ń pẹ́ bàbá lágbájá ló ń lọ ẹ̀kọ́ ọ̀hún ṣọkọ àtìyàwó mọ́ nǹkan kan ti divide ohun bọ̀bọ̀ ti bí kòró mú wálé ìyá ti bí ókè kọ̀lẹ́bàdé kó wá máa gún mi ìyá ti bí dẹ̀ gbọ́dọ̀ nẹsẹ̀ síta kó lè ọmọ àríkò tó máa fi fìdí lé mo rẹ́ni tó ń sọ fún yàn pé ọ̀gbẹ́ni wá mo ti kọ́ ọkọ mi by nature àkọ́tì fìrà álẹ̀ ni àdó ìtijọ́ wà wọ́n ti jọ gbé báyìí sí over 4-5 years ọ̀hún bára wọn lájẹsẹpọ̀ mọ́ àbẹ̀ pé kí ló dé ó ní báwo kò lórí tó ń rò akọ̀dé lálẹ́ akọ̀ ló fẹ́ máa gùn mí ṣé ẹni tó bá lówó sókò ẹ̀ máa ń le náà pé wà àbúzíbí láì mí náà ṣe kí ló ṣẹlẹ̀ ó mọ̀ yẹn tẹ́lẹ̀ kó tó gbà fún ẹ̀dẹ̀ bímọ méjì fúra yín are you guys now are you mad or something stop using a fake life it will affect you wọ́n ní iṣẹ́ ẹni olóhùn lọ sóko òun lọ sódò tó bá dé o máa bá ń bẹ̀ ọwọ́ tó bá ń dun nìyàn kì í fi sábẹ́ aṣọ. I was at a place yesterday it was like a get together jẹ́ pé àwọn ẹnìkan wà mo ti rí wọn sìn over 10-15 years ibẹ̀ láti lọ pàdé kò mọ mímí ò mọ adéríra sọ̀rọ̀ kí ni wọ́n sọ pé tẹ́ pé mo fẹ́ léfò kí ni èmi mo ní kíní kan mo ní Lagos Island mi ò dẹ̀ mo ń jẹ́ kí n sọ nǹkan tó ọmọ wa kí n pa mi à ń jẹ mi ò wọ́n máa wo gbòòsì fìlà tí mo dé máa wo gbaṣọ tí mo wọ̀ yìí àjọ fọ̀nà wọn mi but òun léfò òun gbẹ́nẹ̀ sí káàkiri òun mú kíní káàkiri ó ṣáà ṣe bí ẹni pé ẹ̀yin lẹ mọ̀ kí ni mo fẹ́ sọ náà bó ṣe wà yìí mi ò ní pé pákéjì ló láyé everybody ló mọ̀ pé pákéjì ló láyé ọ̀rẹ́ o lè fẹ́ wọ́ ọ̀rẹ́ tó ti pẹ́ lọ kó múra olóòórùn o lè ṣiṣẹ́ olóòórùn o ní láti pákéjì ara ẹ̀ bọ̀ tó bá débẹ̀ wọ́n ní tó bá ku olóòṣà pẹ̀lú òòṣà ẹ̀ òòṣà jẹ̀kọ ta ló mọ̀ túmọ̀ ẹ̀ àbí kò ṣe báyìí tó bá ku olóòṣà àbí tó bá ku olóòṣà pẹ̀lú òòṣà ẹ̀ òòṣà jẹ̀kọ tó bá kù àtẹ̀yàn tiẹ̀ túra fún wọ́n tó bá ń dùn yàn gbọ́ mi ò ní bí kó wá máa sọ fún gbogbo ẹni tó bá ti inú pé yà ń jẹ mí ìyàwó mi ò ti jẹun bẹ́ẹ̀ ó láwọn ẹ̀kọ́ pé tó bá rí báyìí it's kind of point pé o need láti confide in him or her you don't need to form ní pé kí bàbá ẹ máa wò pé bí lájọta tèmi àti òjò sí mọ̀ ìyà ń jẹ mí ìyà ń jẹ jẹ́ kó mọ̀ kó help ẹ kí ni ìgbéraga Yorùbá ní ìgbéraga ní ìgbéra sọ́nlẹ̀ ká dọ̀bálẹ̀ faradà kò ní pé ká má ga nǹkan tí o ní o lè fún èèyàn o nǹkan tí o tó lọ ń pè sọ pé mo tó ó máa backfire bí wọ́n bá lọ fógun ọjọ́ kan ló tọ́ máa bà kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn àyédèrú ṣe rí àyédèrú fake gangan is nature àti pé inú fake tẹ̀ ń wò yẹn ìkan wà wọ́n bí mọ́yàn ni wọ́n máa ń bí fake mọ́yàn gbà míì ta ló mọ̀ ṣe wọ́n pé ẹlòmíì wà pé wọ́n bí wọ́n ṣe bí iṣẹ́ ń gbọ́ mi inú yàrá room parlour safe lọ bí sí àtẹ̀ntọ́ bí sí inú yàrá kan àwọn nìkan wà inú yàrá kan lọ bí sí dáàdì àti mọ́mí ẹ̀ máa sori bẹ́ẹ̀ àwọn máa sùn sílẹ̀ ńlẹ̀ wọn ò ní experience room parlour safe ta ló gbọ́ mi àwọn ẹlòmíì wà pé room parlour safe lọ bí wọn sí mọ́mí wọn àti dáàdì wọn máa sùn nínú yàrá àwọn máa sùn pálọ̀ àwọn ìlú ìwà pé wọ́n pálọ̀ sẹ̀fẹ̀ lọ́bí wọn sí bọ́ọ̀dù mọ́mí wọn àti dáàdì wọn ní yàrá kan láyé àtijọ́ bí wọ́n pálọ̀ sẹ̀fẹ̀ pé bàbá àti ìyàwó ẹ máa gba yàrá méjì yàrá kan máa fún àwọn ọmọ kọ́má like experience ẹni yẹn ìjọ tó bá dàgbà ta ló mọ̀ nǹkan tí mo sọ àwọn ìlú ìwà pé tó bá gbé obìnrin mi sínú flat 2 bedroom flat
ó máa fi yàrá lé ó dẹ̀ máa lọ máa jẹun lẹ́nu gate kò kí ń ṣe illiterate ó ti mọ lára láti kékeré ni ta ló mọ àwọn ìyàwó ilé kan tẹ́ pé ó máa gbé oúnjẹ tó sè nílé jáde báyìí ó máa lọ máa jẹun wájú ilé irú ẹ̀ lẹ́ máa ráwọn tẹ́ pé gbogbo nǹkan tó bá ń jẹ tó wà àtọkọ ẹ̀ ń jẹ ló máa ń post social media tó fẹ́ lọ tọ̀ no now I'm on my way to kitchen oúnjẹ tí wà àtàwọn ẹbí ẹ̀ máa jẹ òun post ẹ̀ ṣé òun lè fún àwọn èèyàn ni àbí òun jẹ́ káwọn èèyàn mọ̀ pé you are living fine mo fẹ́ mọ̀ ẹ dá mi lóhùn comment section nǹkan tí wà àtàwọn ẹbí ẹ̀ máa jẹ ẹ mú gàrí rí ẹ jẹ bẹ́ẹ̀ àtẹ̀wà rí ìjọba bá ti jẹ chicken báyìí tó pé àti àwọn ọkùnrin ọmọ alẹ́ kó báyìí ìjọba bá ti gbéyàwó ẹ lọ jẹ ṣàwámà àbí ẹja ó máa yá ni today I take mama out I go and flex ṣé ẹlòmíì ní kó bí ẹ take her out bóyá ìwà ìwà tó àṣìyà rẹ bó ṣe ya fídíò ìyàwó ẹ yẹn pé o rẹ já fún tó bá ti mọ̀ pé ẹja ìyàwó ẹ láì ẹlòmíì máa ra nǹkan tó ju ẹja yẹn lọ fún ọmọ àgbà ìyàwó lọ́wọ́ ẹ ṣé ẹlòmíì ní kó máa bí ẹṣù ẹ̀tọ́ ẹ ni àwọn ikọ̀ wà ní pé o ò ní láti cast ẹ you don't need to cast it yes oya kí ló rà oya sọ̀kọ̀ tó rà fún mi kí ló rà tẹ́nìkan rà rí ẹ̀rí ayélujára àti ayédèrú méjì àwọn méjèèjì ọmọ ìyá ni wọ́n ayédèrú ayélujára kọ ẹ̀pà ayédèrú ni torí ó easy sí láti parọ́ fáwọn èèyàn wàrẹ́ lómi báyìí tẹ́ pé báwo ni máa sọ náà ibi tó ti ya fọ́tò ilé tó ti ya fọ́tò ilé yẹn inú igbó kìjù ló wà bẹ́ẹ̀ tó yẹ pé pop wà bí adé package bẹ́ẹ̀ ni pé island láwa á lọ change location ẹlòmíì kí ló ṣe tẹ́ máa ń ṣe báyìí ìbá máa fọ́ pé ọmọ òkòkò michael lèmi ń gbé ọ̀rẹ́ mi ń gbé Lẹ́kì ọmọ ìtàn máa sọ má lè ra ilé má sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò àti má sáré mọ́tò kẹlu kẹ̀kẹ́ báwo lẹ́gbẹ́ má bínú mi ò mọ bíbí kí ló ń ṣe yín pípù yìí náà ayédèrú fake ojú imagination àwọn èèyàn lọ o ti yé ojú imagination àwọn èèyàn lọ I was báwo ni máa lo èyí I was carried away yesterday when I went to the place I went to like mo kàn ń gbọ́ àwọn ènìyàn màá tún àwọn ènìyàn màá tún fọ́ pé ọmọ ẹni tutù èmi ò kí wọn galago ṣiṣẹ́ but màá rà wọn pé ìwọ tí òun bá mi sọ mo mọ̀ ẹ́ náà èmi ò ní tó àṣírí ẹ o wá rìn láàrin àwọn èèyàn òun jẹ́ káwọn èèyàn máa rí ẹbẹ́ nípa o ti dé ìwọ lówó ti arrive o dẹ̀ tí arrive kí ló tó ń ṣe báyìí àdúgbò tó bí ẹ sí èèyàn kí n bá bẹ jẹ súnmọ́ àwọn ẹnìkan tó yẹ pé kàdọ̀bálẹ̀ fara kò sọ pé ká má ga ó láwọn kan tó yẹ kó súnmọ́ wọ́n ní ọmọdé ẹgbẹ́ o ọmọdé tó lóun ò ní bá gbà ṣe ni ó ti yé yín àìdíà ọjọ́ òun ò ní àìdíà ọgbọ́n ọjọ́ òun kò ní àgbàlagbà tó wá lóun ò ní bọ́mọdé ṣe náà ni latest táwọn ọmọdé sin òun náà ní ta ló gbọ́rọ̀ mi ẹ jẹ́ mi padà kẹ́lẹ́ gbó ọmọdé tó bá lóun ò fẹ́ bá gbà ṣe ó ti àìdí àwọn àgbà yẹn kò ní ever ni tí àgbà náà bá tó wá lóun ò ní bọ́mọdé ṣe àwọn ọmọdé tó ń bí sàwọn ọlọ́mọ latest ò ní mọ latest ni ó ti yé kò sí lóge owó ló ń pè lágbà ipò báwo ni òṣùpá ṣe pé owó ṣálọ̀ọ̀gà láyé bí ipò ṣálọ̀ọ̀gà láyé bí pẹ́ni àbájú lọ o lè ṣọ̀gá fún ni ẹ má bínú mo ti gbàgbó ọmọ Saheed Òṣùpá tó bá understand orin tí mo sọ yẹn ẹ bá mi kọ́ sí comment section ipò ṣálọ̀ọ̀gà láyé bí pẹ́ni àbájú lọ o lè ṣọ̀gá fún ni owó lọ̀gá o gbọ́dọ̀ lẹ́sìn kọ́ ló máa gara sẹ́ni tó máa ràn ẹ́ lọ́wọ́ wà ló máa wúṣẹ́ tó máa ẹ̀pù ẹ̀ èlò ló tí ì ní láyé ẹ̀ èlò ló tí ì ní tó ti ṣe báyìí o àwọn ẹlòmíì wà ní pé àti dọ̀bálẹ̀ fún ẹ tó ju ẹ lọ gan-an ó dàbí pé o fewu sẹ́yìn èlò ló tí ì ní ó yá o ti lọ Cairo o ti lọ Malaysia o ti lọ Egypt o ti lọ Nairobi o ti lọ France o ti lọ Turkey àwọn àgbàlagbà yẹn ò lọ rí àbí ló ṣe ń gbọ̀n gàràgàrà kí ló ń ṣẹyìn pípù yìí náà àwọn àgbàlagbà yìí náà ní nǹkan tẹ́kọ̀ọ́ ọmọ ìwà ọ̀dẹ̀ máa fọ̀nà òun ẹ̀ ó ti yé ayédèrú ò ń bọ̀ ní ti dé.